kí ló ń jẹ́ Òwùfọ̀ báwo ló ṣe débẹ̀ báwo lẹ ṣe discover ẹ̀ tẹ́ rí pé bóyá àbí odò ibì kan wà ńbẹ̀. ẹ ṣe olóòtú ọjọ́ tó ti pẹ́ tí àwọn bàbá wa àwọn bàbá ńlá wa wọ́n wá láti Ọ̀yọ́ wọ́n jẹ́ Prince Ajíbóyè àwọn ni wọ́n wá tẹ ìdó sí Ọ̀wá Onírìnbí tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tí wọ́n dé ẹ mọ̀ pé láyé jọ̀hún àwọn èèyàn wọn ń sáfógun wọ́n á fẹ́ dúró níbi tí tógun ò ti nílé kàn wọ́n so orí òkè àwọn míì á sásẹ́ bí àpáta so orí òkè ibi tí wọ́n dúró sí yẹn ó sọ kín odò yẹn púpọ̀ nígbà tí wọ́n dé síbẹ̀ bàbá kan wà pẹ̀lú wọn gbà yẹn ní ọ̀dọ̀ tiwa Ìkọ̀tún family ni wá àwa là ń jẹ ọba bàbá kan wà àwọn ni Àdèsí family Àdèsí family yìí Àdèsí family yìí àwọn pẹ̀lú bàbá wa wọ́n jọ fọwọ́sowọ́pọ̀ nínú ìtàn bàbá tiwa ọmọ ọba ni àwọn náà dúró níbi tí wọ́n wà nígbà tí wọ́n rìn kan wọ́n oyè bàbá wa pé ọmọ ọba ni àwọn náà wọ́n máa jẹ́ nígbà tí bàbá bá ti ń jẹ́ ọba àwọn náà máa jẹ́ gbàgbé bàbá yìí wọ́n rìn bọ̀ nígbà tí wọ́n ń bọ̀ wọ́n ti sọ fún wọn pé ibi tí wọ́n bá dé dúró wọ́n á kan odò kan tí wọ́n bá ti kan odò yẹn ibẹ̀ nìkan ló sí bàbá yìí nígbà tó wá rìn kan odò yẹn ó wá ké sáwọn èèyàn pé àwọn ẹnìkan wá gbọ́ tí bàbá yẹn wá ní èésà ti wú o orí odò yẹn là ń pè ní èésàwù odò yìí là ń pè ní èésàwù èésàwù yẹn túmọ̀ sí èésàwù ó sọ̀rọ̀ fún ẹ ṣe so bàbá wa àtàwọn náà wọ́n tẹ̀dó síbẹ̀ àwọn bàbá tán jòkó lẹ́yìn náà àwọn náà wọ́n wá bá wọn bẹ̀ olúkálùkù tẹ̀dó kálẹ̀ ní àwọn akójọpọ̀ síbẹ̀ orí òkè odò yìí gangan ibẹ̀ la tẹ̀dó sí so nígbà tí wọ́n tẹ̀dó síbẹ̀ wọ́n wà ń bẹ̀ bàbá wa náà àwọn náà ló discover odò yẹn pé odò ní ilé yìí tún lágbára bá odò yẹn bẹ̀ ni bá ń bẹ̀ ni bá ń bẹ̀ òun sàn bọ̀ láti ibì kan ni ibẹ̀ náà a mọ̀ bẹ̀ ṣùgbọ́n a mọ̀ kùnkùndùn bí tó ti ń jáde bọ̀tẹ́ a mọ̀ pé surroundings ibi tó ti ń jáde gbogbo wa la mọ̀ bẹ̀ bọ̀tẹ́ kò sẹ́ni tó débẹ̀ báyìí pé bíi so látara èésàwù yìí àwọn ọmọ èésàwù náà ni bàbá tó jòkó alátara èésàwù yìí òun náà ló bí Òwùfọ̀ wá ìtumọ̀ ẹ̀ pọ̀ ẹ mọ̀ èésàwù Òwù ẹni tó jọra wọn àwọn bàbá wa àwọn kan tó túmọ̀ ẹ̀ sí pé ńgbà táwọn èèyàn bá wà lórí òkè yẹn àwọn kan máa wà nísàlẹ̀ ẹ mọ̀ kódà bẹ́ẹ̀ náà kó jáàmbi níbẹ̀ yẹn kó tó nísàlẹ̀ ó ti kú àwọn wọn wá sọ pé ibi tẹ̀ ń lọ ó mà léwu ó mà léwu ó mà léwu ẹ kúrò ńbẹ̀ ara orúkọ yẹn èésàwù odò yẹn ó wà ńbẹ̀ bẹ́ẹ̀ abá ńbẹ̀ ni àwọn òyìnbó kan wá gbà kan wá làwọn fẹ́ rà kò sẹ́ni àdìta because gbogbo àgbáyé ni ilẹ̀ eléré la wà yìí gbogbo ilẹ̀ eléré kò sí tà ẹnìkan ẹni tó bá fẹ́ develop ẹ̀ tó bá ń rí nǹkan kan bẹ̀ tọ̀ lọ́wọ́ là ń dùn bódò yẹn ṣe jẹ́ nìyẹn bẹ́ẹ̀ ni. so òkè tó wà yẹn ó yarí pé ó ń jábọ́ láti orí òkè yẹn ṣé téèyàn bá orí òkè yẹn ṣé ó ṣe é dé àbí kò ṣe é dé. ó ṣe é dé. ó ṣe é dé so ẹ rí ibi tó ti ń jábọ́ yẹn ẹ rí bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni ibi tó ti ń sàn bọ̀ ó jìnnà gan. lórí òkè yẹn. ó ń sàn bọ̀ láti ibì kan ni ibi tó ti ń jáde wá níbo míì tẹ́rẹ́tẹ́rẹ́ báyìí ni but bó ṣe ń lọ sísàlẹ̀ ó ń fẹjú sí tójò bá dé gan ibi tá à ń pè ní èésàwù yìí kò ṣeé dé àti kọjá ń bẹ̀ yóò nira torí agbami ni so wá ń sàn
díẹ̀ títí ó fi já síbẹ̀ yẹn kì í ṣe pé orí òkè yẹn náà ló ti ń sùn ó jìnnà díẹ̀ ẹ ṣe ẹ káàbọ̀. ẹ ṣeun sọ ní inú ìlú yìí tí ó ní nǹkan míì tó tún bí àwọn ní orò kan àbí eégún kan tó ń ṣe nínú ìlú yìí. ẹ ṣe láàyè ìjọhún oríṣiríṣi ló wà a ní egúngún a ní láyẹ̀wò a ní egúngún a ní láyẹ̀wò àwọn ẹmọ láyé ìjọhún oríṣiríṣi nǹkan bíbọ ló wà kánrin òrìṣà wà gbogbo ẹ̀ wà ọ̀sán yẹn wà ìgbà tí ọ̀làjú ti dé ẹ̀sìn ti Islam àti Christianity ó ti jẹ́ kí gbogbo nǹkan máa dínkù díẹ̀ ṣe jẹ́ ní bọ̀tí níjọ́ máa ń ṣe egún ọdún mẹ́ta ni. tí wọ́n ṣe egún mọ́ níbí. ẹ̀kọ̀ọ̀kan ló kù. so kò sí pé bóyá pé kinní kan dandan àwòrán ṣe kinní lọ́dọọdún àbí lọ́dún mẹ́ta dandan kò sí mọ́. bọ̀tí tí ẹ mọ̀ àwọn obìnrin wọn láìkí ayẹyẹ tábàlà wọn fẹ́ àbá wọn fẹ́ á dẹ̀ ṣe. ẹ má bínú sá ó tó ọdún mélòó báyìí tẹ́ ti dé orí ipò àwọn bàbá yín sá. tó bá kéésì dáadáa wọn lọ bí ọdún 12 báyìí. ọdún 12 ìgbà tẹ́ ti wá dé orí ipò yìí àwọn àyípadà wo lẹ rí pé bóyá ìgbà tẹ́ ti dé bí yìí o àyípadà báyìí ló ti dé báyìí ló ti dé báyìí ìlú yìí. Adúpẹ́ fọ́lọ́run àyípadà pọ̀ lóríṣiríṣi àkọ́kọ́ máa gbé láti ibi ọba onípò gbàrà tí mo dórí oyè 2005 nígbà tó di 2006 wọ́n gbé wá sí onípò kẹrin wọ́n gírèdì ìlú tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbà tí mo dórí oyè 2005 2006 wọ́n gírèdì wá sí 4 so presently wọn ò tí ì ṣe o wọn ti fún wa ní 3 but wọn ò tí ì fún wa ní staff of office so lẹ́yìn bẹ́ẹ̀ àwọn promise fún wa àrípé àyípadà bá lẹ́yìn bẹ́ẹ̀ ọ̀nà yìí náà àrípé ẹ ti ẹ̀rìn dé ọ̀bá ń bẹ̀ yìí tọ́ kọ́lọ́n kó bá wa ṣe tó kù náà àṣẹ ń gbárùkù tìjọba ìjọba náà ń gbárùkù tiwa kọ́lọ́n bá wa ṣe képe wọn lójoojúmọ́ mínísítà wá bí láìpẹ́ 5 of February so Minister Wadi Lai Mohammed lẹ́yìn bẹ́ẹ̀ àwọn oríṣiríṣi mask MTN náà bẹ́ẹ̀ ni. bí àwọn nǹkan wo lẹ wá wò bóyá tí ìjọba lè bá yín dá sí nínú ìlú yìí tí òun ṣèjọba nìkan náà ni àwọn ọmọ ògbónà tó láàmìlaka náà ń bẹ wíwé pòtò torí bí ari bí nǹkan yẹ kí gbogbo ògbónà dá sí ni tí wọ́n bá wo gbogbo lẹ̀ gbónà níbi kan ya lè ní gbogbo Kwara generally tourist place wọ́n bí bá máa ń bẹ nílùú òyìnbó owó ńlá ni yé mọ̀ mú pa yé mọ̀ generate owó gidi yé ṣàǹfààní fún ìlú yé ṣàǹfààní fún lẹ̀ gbónà yé ṣàǹfààní fún ìsìn yé ṣàǹfààní fún gbogbo ìfẹ́lódùn ilé èrè àti gbogbo Kwara lápapọ̀ àti gbogbo Nàìjíríà ariwo ìjọba ìdásí so náà láti sọ láti ẹ̀kan kí ìjọba káyé náà ti sọ kí wọ́n gbọ́ ọ̀nà láti yìnyín báyìí débẹ̀ kì sọ́nà ọ̀nà ìdá káyé náà ti bá a sọ kí nítorí gbogbo yìí báyìí á gbèsè rí afẹ́fẹ́ ní èrì. ẹ ṣé àdúpẹ́ púpọ̀ ẹ ṣé àkọ́kọ́ ni pé à ń rọ àwọn ọmọ gómìnà lápapọ̀ nílé lóko àtìlẹ́yìn òdì ìrànlọ́wọ́ tí wọ́n bá lè ṣe lórí ọ̀nà yìí kó lè bàa lórí kọ́sẹ̀ àti láti last year a rí pé ìyàtọ̀ bá wíwá táwọn èèyàn máa ń wá because tó bá ṣe pé mọ́tò ńlá lẹ wíwá ni ẹ máa dán tó sí problem so ó mú kínú wa máa dùn ìlú náà rẹ̀ lẹ́tẹ̀ẹ́ effort láti rí pé à ń ṣe ojúṣe láti rí pé ọ̀nà dé rẹ̀ tọ̀ gọ́ọ̀mẹ̀ntì náà à ń ké sí wọn last year wọ́n fún wa ní grader so wọ́n grade ẹ̀ dán so this year bákan náà a pè àti ẹ̀dúpẹ́ lọ́wọ́ commissioner for tourism Alhaja Iyabo
ó try gan ó gbìyànjú òun gan ló ṣe àtisẹ tí mínísítà fi wájú wọ́n dẹ̀ promise pé lágbára Ọlọ́run pé àwọn ó ṣe tó dáa kọsẹ̀ bẹ́ẹ̀ ṣe ń wí náà ni mínísítà sọ pé kò síbì kan tó dàbí bí pé táwọn bá dẹ̀ lè tọ́ ẹ̀ láti ṣe ìlú benefit Kwara State benefit ìfẹ́lẹ́ ló benefit federal government no benefit bẹ́ẹ̀ so à ń gbìyànjú láti rí pé wọ́n bá wa ṣe ojúṣe tó dára a sì ń gbàdúrà kọ́ lọ́njẹ́ kan lè mú ìlérí wọn ṣẹ tí wọ́n bá lè mú ìlérí wọn ṣẹ àǹfààní gbogbo wa ni pátá bẹ́ẹ̀ ṣe wà iná làwọn èèyàn wá àwọn òyìnbó kan wá láìpẹ́ yìí náà wọ́n tẹ ẹ̀pẹ́ ń gbòòrò kárin tí wọ́n ń lòkè tí wọ́n lòdò pọ̀ tí wọ́n wò dọ́hùn lọ́jọ́ yìí wọ́n ní ilẹ̀ tí sọ́kọ́ àwọn padà wá so àwa à ń rọ gbogbo èèyàn àti ẹni ọlọ́dàáni o àti gọ́ọ̀mẹ̀ntì ni o tó ní agbára láti ṣe nǹkan kan tó sì ní ẹ̀mí ìṣe láti bá wa fojú tó kódà ó jẹ́ ọmọ ìlú náà àkọ́ kan bá wa fojú tó láti rí pé ọ̀nà yìí ó já sí ṣíṣe àtàwọn tí ọ̀nà bá ti àwọn Yorùbá wọn ní ọ̀nà làwúrò ìlú tọ̀nà bá kọjá ń sìn a máa rí oríṣiríṣi nǹkan tí wọ́n wọlé kọ́lọ́ba lọ́wọ́ ràn wá lọ́wọ́. tó sọ́jú kábíyèsí álbọ̀mù ó wà lóru. tó ẹ̀yin ọmọ Ìgbómìnà pátápátá àti gbogbo Kwara State gbogbo ìfẹ́lódùn ọ̀rọ̀ láti gbọ́ yìí o ẹ dákun ẹ bá a dá sí ọ̀rọ̀ Owufọ o. This is the only tourist place nílẹ̀ Ìgbómìnà even in Kwara State please ẹ jọ̀ọ́ à ń bẹ̀ yín ni alálẹ̀ Ìgbómìnà gbé ha o alálẹ̀ Ìgbómìnà gbé ha o alálẹ̀ Ìgbómìnà dúró tì ha o ojú ẹni tí a nílẹ̀ Ìgbómìnà ojú ẹni tí a nílẹ̀ Kwara náà o ẹ dákun ẹ bá a dá sí ọ̀nà èdè bẹ́ẹ̀ gbogbo bẹ́ẹ̀ ni èdà ibẹ̀ gan ètí ẹ̀ jẹ́ wò ibẹ̀ ìjẹ́ wò ẹ dákun ẹ bá a dá sí ẹ ṣeun o ó dàbọ̀.